Ọlọ́run pẹ̀lú àdúrà tá a bá jọ ń ṣe mo ní wà mẹ́kẹ̀ níwájú Ọlọ́run dẹ̀ ti mẹ́kẹ̀ ní àpáta kò sẹ́ni tí ò tí máa mọ̀ lọ́wọ́ lápáta ẹ̀kan náà kàn suddenly ó náà mú tèmi kéré ìdí mi kéré so òun fẹ́ lọ sẹ́kọ̀ọ́ Èkó ni wọ́n ti máa ń hit mo ní tó bá lọ tó bá òpó lọ tó bá ti mẹ́kẹ̀ wọ́n á mú mi ó ní rárá o àwọn onídìí bàdẹ̀ lòun rí mu dẹ̀ ní tó bá wò pé o fẹ́ fi mí sílẹ̀ pẹ̀lú ìmùlẹ̀ tó mú mi lọ ṣe nífẹ̀ẹ́ àti tó mú mi lọ ṣe ní ìdésẹ̀lẹ̀ rí àti sísẹ̀lẹ̀ mo ní wò wá kàn lọ bó ṣe lọ ló ṣe kù mo ṣe sọ fún jọ́nà lọ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pè mo wà nínú oyún ọdún méjì tí wọ́n fi mí sílẹ̀ òun àti mọ́mì ẹ̀. ta ló fún yín lóyún. ó ló ní àìmọye ṣé ọ̀rọ̀ pósí náà mo fẹ́ sọ ni pẹ̀lú condition mi ṣé gbogbo family mi gbọ́dọ̀ mọ̀ pé ó ń lo pósí náà àti alábùkún àti kìíní fún mi. pẹ̀lú bá tún ṣe wà yìí. pẹ̀lú bí mo tún ṣe wà yìí mo ò rí báyìí tẹ́lẹ̀ tí mo bá fi picture mi hàn yín ẹ̀ lè sọ pé mi ni nǹkan wá rí báyìí tán dáàdì wa kú tán ó wá yíwọ́ àti mọ́mì ẹ̀ wá dúró gangan pé rárá kò lè fẹ́ mi sẹ̀ mo ní ṣé ńgbà tó mú mi lọ múlẹ̀ ṣé wọ́n wà ń bẹ̀ ni òun ṣe kémi má dá òun gbogbo gbà yẹn kò dé àdẹ mọ̀ pé ikú dáàdì máa yá bọ́dọ̀ rẹ wọ́n lè pè sí tó bá ń gbọ́ program yìí. bí tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn jẹ́ ó wà emotional ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn jẹ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí mo jẹ́ ni ṣé mo rí báyìí ni ó ń kú tẹ̀lé mi ó ń fọ́lọ̀ gidi èmi lè níjọ́ ẹ̀ náà bó ṣe sọ pé èmi rè hàn àwọn èèyàn wá sọ pé gbogbo owó tó ń gbà lọ́wọ́ mi ṣé wọn ò mọ̀ pé nígbà tó máa já mi sílẹ̀ ẹlẹ́dàá tèmi máa jà ni ẹlẹ́dàá wa ń jà wá sọ pé èmi mo fọ́hùn lójú gbogbo yẹn ló ó ti wá pariwo lé mi pé mo fọ́hùn lójú tó ń pè mí lájẹ mo dẹ̀ sọ ẹni tí ó mọ̀ dí ọ̀rọ̀ yìí tó ń dá sí nǹkan tí ó kàn Ọlọ́run á bá mi gbà lẹ́nu á fọ̀rọ̀ yìí gbà lẹ́nu ẹni tí ó sì mọ̀ nígbà tí Ọlọ́run bá mi gbà wọn lẹ́nu tó sì ti rí ọ̀rọ̀ kodoro ọ̀rọ̀ wọn padà bẹ̀ mí ni. ó wá ní àwọn mò múlẹ̀ èmi ò bẹ́ mi múlẹ̀ kò sí tí wọ́n lè gbé sílẹ̀ ó ń sọ pé kí n má dá òun kí n má mẹ́lò mi lọ́dọ̀ ààrẹ torí owó ààrẹ ló ṣe ń tẹ̀lé mi gbogbo gbà yẹn. It's alright. aláàbí kékeré mọ̀. oyún tẹ nìyẹn. wọ́n dé mọ́ mi nínú mi rí bí. mi rí bí tẹ́ bá tẹ̀lé mi tẹ́ bá ní kó mo sọ mo ní tó bá fi mo fẹ́ kẹ́ ẹ gbọ́ sí mátà yìí torí wọn àyè ti kóòtù ìdí aṣọ rẹ̀ ni mi ò jẹ́ kí n wá kémi kọ́kọ́ wá mo ní ibi tí wọ́n ti bá mi ṣe ìgbélé ìràpadà bó ṣe pé bàbá yẹn kàn tẹ̀lé mi lọ bàbá yẹn á sọ fún yín pé ọ̀rọ̀ tó sọ bàbá yẹn sọ fún mi pé tó bá yẹ kó lòun bí mi òun àyà bọ̀bọ̀ ìwé rẹ̀ mo tún kúnlẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run pé tí mo nífẹ̀ẹ́ ni lẹ́yìn ẹ̀mí lè nífẹ̀ẹ́ ọkùnrin kankan mọ́ gbogbo ọkùnrin báyìí wọ́n máa ń rùn sí mi ni. dísìn ẹni tó tí mo ní kó gbé mi wá sí mi báyìí ara mi ò yá láti jọ àtà ti bẹ̀rẹ̀ kéèsì yìí ṣé bí mo ṣe rí ni ó wá ní mo ti gbẹ tán mo ti yọ tán òun ò lè fẹ́ mi wọ́n mánéjì ẹ̀ bẹ́ẹ̀ ni o kò sí solution yes ìgbà tí mo sanra tí mo lówó lọ́wọ́ òun jẹ́ bó ṣe wù ẹ́ òun mọ́nítọ̀ mi ò fẹ́ kí n pẹ̀lú ọkùnrin kankan nígbà tí ó wà sí nǹkan kan báyìí àjọ mánéjì àjọjọ máa gbàdúrà tí nǹkan fi máa dáa ni. ẹ̀yin ò ṣetán láti fi sílẹ̀. ìmùlẹ̀ burúkú tó wà bẹ́ẹ̀ ni kò wù mí gan mọ́ kò easy wọ́n máa pè mí níyàwó lójú kan kò easy tí máa rántí bó ṣe kíni ẹ̀ ń bá mi lọ́kàn jẹ́. àwọn ọlọ́dẹ mú yín lọ múlẹ̀. ó ló mú mi lọ mo fi Ọlọ́run tó dá mi mo fi ṣe ẹlẹ́rìí mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi mo fi ṣe ẹlẹ́rìí gbogbo ayé dáàdì wà láàyè gbogbo nǹkan tó wò pé bàbá yẹn máa kówó sílẹ̀ bàbá òye láde mọ́ wa wọ́n mọ̀ dáadáa. ok. ààrẹ tuntun gan mọ̀. bàbá dídá máa kí mọ̀. ọmọ mi bẹ́ẹ̀ ni mo wo ni kò sẹ́ni tí ó mọ̀ mí nínú gbogbo àtòun Alhaji Kunle sọ ní tó bá ti di pé ẹ ti dá kíní bàbá wọn táwọn bá lè pè sórí program àwọn máa pè. Alhaji Kunle sọ ní òní pè sórí program wọn ó pè mí kí wọ́n á ní.
torí àwọn ti sọ̀rọ̀ sí wọn wá ń pe ṣe ẹ̀tì mi nǹkan mi ìwé ẹ̀tì tí n bá fi picture mi hàn yín ní last week Monday ẹ sọ pé kì í ṣe mi mo kọ̀ wò pé. ẹ̀yin dẹ̀ ní sà ẹ̀yin ò fẹ́ ẹ̀fẹ́ fẹ́ mọ́. ìmùlẹ̀ òkùnkùn ló ṣe bàbá evil spirit ló lò ojoojúmọ́ òun bóbi oṣù bàbá every time àdúrà tó ti mú mi múlẹ̀ mi mọ bó ṣe connect mi mọ bí evil ṣe connect láàrin wọn ìmùlẹ̀ òkùnkùn yẹn ní agbára bàbá mi ìwé ìwé ìjọ ló mú yín dọ́dọ̀ bàbá wa Àríṣekọ́lá Àlàó. olóhùn mi débẹ̀ ó sọ pé mo gbé mi gbé lọ bàbá ọjọ́ tí bàbá rí mi bàbá yẹn fún mi 5,000 naira ọjọ́ second tàbí wọ́n fún mi lówó yẹn wọ́n fún mi ní mo ní mo fẹ́ ṣe entrepreneur school wọ́n dẹ̀ fún mi ní 49,000 wọ́n dẹ̀ gba 10,000 lórí ẹ̀. ọdún wọn náà fún mi ní 49,000. 2013 lọ́jọ́ ìgbà yẹn mo tó mọ bàbá yẹn 2013 so 2013 wọ́n fún mi ní 5,000 jọ́ tí mo mọ̀ wọ́n gangan pé àkí má bínú pé kíní so lẹ́ẹ̀kejì wọ́n fún mi 49,000 láìmọ̀ pé ó ti ṣe ìmùlẹ̀ òkùnkùn ìmùlẹ̀ òkùnkùn ti wà láti 2011. ìgbà tó mú yín dọ́dọ̀ bàbá kí ló pè yín fún bàbá. ó ní pé bàbá pé boyfriend ó lé léyìí ẹ̀kọ́ ló pè fún bàbá ni ó ní pé boyfriend ó lé lé so adẹ̀jọ́ lọ ìmọ̀jókòó bàbá náà jókòó níjọ́ táwọn wí àjọ jókòó so àṣẹ gbogbo yẹn àṣẹ ti kọ̀ náà ló ṣe múlẹ̀ yẹn báwo pé tí bá lọ́dọ̀ ẹ̀ ẹ̀rù máa ń bà mí kò sẹ́ni tí yóò mọ̀ ń pa ọ̀rọ̀ yìí péjọ mo fẹ́ wọn kan ní ìfẹ́ fẹ́ wọn yìí mọ̀ ẹ gbà mí ẹjọ́ kí ni mo lè ṣe gbogbo ìgbà ni mo ti ṣe ìwé odò gbogbo ìgbà ni mo ti ṣe ìpèsè wọn á ní kí n ṣe pèsè pẹ́lẹ́gbẹ́ láni kò sí gbà tí mo ṣe pèsè màá tún lọ sókun màá tún lọ ṣe pèsè everywhere mo ṣe pèsè àwẹ̀ gbogbo gbà. it's alright ìgbà tó introduce yín sí bàbá pé boyfriend òun ni ẹ lè sọ pé bẹ́ẹ̀ ni. mo sọ pé bẹ́ẹ̀ ni torí ó ti connect gbogbo gbà yẹn. ó ti connect. yes ó ti connect gbogbo gbà yẹn mo ti ń lálàkàlà gbogbo àti sọ pé gbalé ilé tí bàbá rẹ̀ ń gbà fún wọn ilé owó tán sọ fún owó èyí ẹ̀ náà sọ fún so ẹ̀kọ́ tí bá wá láti school ni mo máa lọ síbẹ̀ ìwúlẹ̀ wọn sọ fún àwọn ọ̀rẹ́ mi pé àjọ máa wà wọ́n ní ẹni tó ń pè mí ìfẹ́ gbé kọ́ ẹ̀ tó gbogbo àwọn máa ń bá a kọ́ yẹn ìfẹ́ gbé kọ́ ẹ̀ tó bá lè kúrò lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n gbà ṣe délé yẹn wọn ó máa tún bá délé yẹn bá dà nǹkan gbé ẹrù wíwo agbóhùn gbélé mi lórí ni tí bá fẹ́ jáde báyìí ọkàn mi á tún fúri èpè ní ìfàlùyà èpè àdàbí tó bá dípò mi tó bá jata mi èpè ló máa ń ṣe gbogbo èpè ó sọ pé ó náà fún mi kò sówó ọ̀kan tó náà fún mi o torí irọ́ pé wọ́n parọ́ kìdí nìyẹn kò sówó ọ̀kan tó náà fún mi so nǹkan tó máa fi yé mi bá ní èso kí ló wù yín lára rẹ̀ tẹ́lẹ̀. alẹ́ ọjọ́ tí mo pàdé as normal person ọjọ́ mi rẹ̀ pàdé ẹ̀kọ́ ọ̀rẹ́ mi wá sọ pé wá ọmọ yìí má fẹ́ o tó bá fi lè fẹ́ ojú arímọ̀ àbúlá yé ẹ bàbá yẹn dẹ̀ mú fóònù ìgbà yẹn mo máa ń kọ́ job ní 7up ó dẹ̀ di tòun bẹ̀ lórí fóònù ẹ̀ ló pè mí lóru mo ní ta ni ilé tó ń pè mí mo kọ́ sí fóònù ó tún padà pè mí fóònù ẹ̀ ló tó sì mí gangan fóònù ẹ̀ mi ìwọ̀n kan tó fi sẹ́yìn tó fi bá mi sọ̀rọ̀ àjà àlọ́ akọ̀sínú bọ̀ mistake táwọn ìbá mi sọ ni pé torí pé ìbálòpọ̀ ọjọ́ kan tí mo kọ́kọ́ bá níyẹn gbọ́dọ̀ ní fóònù rẹ̀ níbo alùpùpù day one yẹn gangan ọjọ́ tí mo ní ìbálòpọ̀ ẹ̀ ní day one yẹn wọ́n bẹ̀rù ti 4 victim pé ìwé jẹ́ kí n ti rọ gbogbo nǹkan tí mo lò tó ọmọ abóbìnrin sùn lójú oorun lóṣìṣì tó o kọ́ máa jẹ́ pé tí mi bá fi lè fẹ́ràn pé ọ̀tá tèmi ò ní rẹ́ lómi fẹ́ràn táwọn ò ní bímọ. ẹ̀rẹ̀ mi fẹ́ mi ìrẹ́lẹ̀ fẹ́ ẹ̀rẹ̀ bímọ náà. mi ìdẹ̀ bímọ. ẹ kúkú fẹ́. lóòrùn kan ṣe ń pé àṣẹ ìgbà tí mo wá gbé tí mo sí àṣẹ pé àlẹ́ oríṣiríṣi wọ́n ń pé gbogbo owó ń ba sùn yẹn kó gbẹ̀ náà ń lò. Mr. Gbenga ẹ̀sùn mọ́kìnní yìí wúmà yìí ó lẹ́fẹ̀ẹ́ ra yín dandan ni o. ìwọ̀n dẹ̀ lè fẹ́ lórúkọ Jésù mi nífẹ̀ẹ́. Evil gidi ni. It's all right. Okay sir. orúkọ yìí mà. Adéníkẹ́ Abọ́sẹ̀dé. àti Adéníkẹ́. Evil nìyẹn. àti Níkẹ́. mi ò rí báyìí o. èmi náà rí báyìí. àti Níkẹ́. ṣé ẹ fẹ́ àbẹ́ fẹ́. ẹ máa fẹ́. Ọlọ́run dẹ̀ ní jẹ́ lórúkọ Jésù mi ò ní fẹ́. kó tó di pé níbi tí ń lọ àbí. kó tó di pé a fẹ́ ra kẹ́ mọ̀ pé kì í ṣe èmi nìkan ló ṣe o. àwọn mẹ́ta lọ̀rẹ́ wọn tó bá ti fẹ́ obìnrin kan á gbé fún ìyẹn náà ṣe tiẹ̀ á gbé fún létà wọ́n wá gádàra wọn jọ wọ́n á fi gbé ẹni yẹn ṣe yẹ̀yẹ́. yes kì í ṣe kan kì í ṣe méjì wọ́n ti ṣe lójú mi tí wọ́n wá ṣe yẹ̀yẹ́ nífẹ̀ẹ́ mo ní kíní yìí ò dáa o wọ́n á ṣépè fún yín o. lára àwọn ọ̀rẹ́ ó pẹ́ ju oṣù mẹ́ta ni obìnrin ti máa rùn sí wọn. àwùjáde gbogbo ètò sọ kọ́ má jẹ́ pé ọ̀tọ̀ níbi tí kẹtọ wa àwùjáde ni gbogbo nǹkan tó sọ ìfù gidi ni bó ṣe wà yìí. kí ló ń sọ tí ètò sọ. irọ́ ni gbogbo nǹkan tó sọ
àwùjáde owó nǹkan tó sọ. torí evidence ẹ̀ wá. Brownstein. ọmọ